ìwé mímọ́ ni ó dáa ká máa ka ọjọ́ wa lóòótọ́ o ó lè máa fọkàn wa sí pọnpọ́n ní ìyá wa Abímbọ́lá Rita aya Olúayọ̀ Òjó ọmọ jẹ́mi níyì ń bẹ̀. wọ́n ń ṣayọ orí kádùn pé wọ́n lé kan sí lókè pẹ̀tàrú fáyé wọ́n lé sówó ìyá wa ẹ ti lé sínú ọlá ẹ lé sínú ẹ̀kú tí ń ṣe baálẹ̀ ọrọ̀ 50 years níyà wa pé lókè pẹ̀ 50 ọdún ni Yorùbá ń pè é kì í ṣe bábẹ́ ni kì í ṣagbára wọn Elédùmarè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá lé lónìí o kẹ́ ẹ lé sínú owó bẹ́ẹ̀ ṣe lé lónìí o kẹ́ ẹ lé sínú ọlá bẹ́ẹ̀ ṣe lé lónìí o kẹ́ ẹ lé sínú ẹ̀kú tí ń ṣe baálẹ̀ ọrọ̀ lágbára Elédùà. Proprietress ni wọ́n ní Righteous Group of Schools ní Ìwó kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé ẹni bá ní ẹ̀ẹ́ní sọdún míì òun gangan ni òní kádùn kì í ṣèpè. àfíjú àrìn pẹ́ńkẹ́kẹ́ ọ̀bùn àrìn àsìpàṣẹ ọ̀sìọ̀ ọ̀bùn sí ọ̀sìọ̀ ṣe bó ní òrẹ̀rù àfíjú yín wọlé ẹ̀yin lẹ dúró sódò tẹ́ ń fọṣọ lódò tí ìgbà ọkùnrin wọ́n fò sókè wọ́n fò sódò wọ́n nawọ́ ọṣẹ wọ́n sọ wípé ọṣẹ tèmi ni ó gbà. bẹ́ẹ̀ ṣe rẹwà ló dá lóbìnrin ìyá wa ọ̀tọ̀ lẹ́wà ọ̀tọ̀ ni wà bẹ́ẹ̀ ṣe níwà iná lẹ́lẹ́wà mọ́ lágbà Elédùmarè ọba ẹwà àtiwà tẹ́lẹ́dùmarè fún yín kò ní dẹ́ẹ̀tì. jẹ́ kí n wá pé ní ire ẹni yìí jẹ́ n wá pé èèyàn pàtàkì jẹ́ n wá kì í bí ológun ẹrú ìyá wa Abímbọ́lá Rita aya Olúayọ̀ jẹ́ wá kì í o bí oníwọ̀fà ọgbọ̀n jẹ́ kí n kì í bí ẹni tó níran kò rẹ́ ń gbé lórúkọ kì í bá wọn sunkún oríkì. ẹ̀yin lọmọ ẹrú wá kú ọmọ àjàgbókù ẹ̀yin lọmọ òdòkó gègègè lárùn alárùn ọmọ akọ́rígbọ̀ gbọ̀dọ̀ kó dà á sí tàìgbọ́n ọmọ olúlí méjì yóò nòkè yóò nodò ọmọ asùnlé kẹ́kọ̀ọ́ òde lórúkọ Bámidélé ọmọ jẹ́mi níyì Sunday ọmọjẹ́mi níyì Bùnmi Bákàrè Precious Ọ̀nàjà Ọlábísí Gbèsòvi àti Ebenezer ọmọjẹ́mi níyì wọ́n ní kí n máa kí yín wípé bẹ́ẹ̀ ṣe sọdún yìí wọ́n ní àṣẹ ìṣètúnṣe ni ó jẹ́ pé kò ní jẹ́sẹ̀ mọ́. Happy birthday to you ma, long life and prosperity.